ṣàkíyèsí ẹ̀ka fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àtijọ́ tí wọ́n ti joyè wọ́n máa ń yẹ mi sí. Ìgbà kan ẹ̀lú máa rántí a ní wàhálà kan àwọn òṣèlú wàhálà wọn pọ̀ díẹ̀. Wàhálà yẹn nǹkan kan tó ṣẹlẹ̀ tó rúyàn nú pápá wa táwa wà ní àìsígbéra wa lọ́mọ Yorùbá. Ọ̀rọ̀ yẹn lè díẹ̀ wàhálà dé bá ìjọba ń bá yẹn kò sí títí ta ìṣe a rí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè a gbọ́dọ̀ náwó ibi tí wàhálà àti ewu tó wà fún ìlú yìí pàápàá àwọn táwa ní àdúgbò yìí. Mo pe kábíyèsí ní màá fẹ́ kí a ṣèpàdé kékeré ní ìgbà mo lè wá sí Ifẹ̀. Oníṣòro ìjọba àpapọ̀ ni àwọn bọ̀ lọ́dọ̀ àwọn yóò ti pé wọ̀ ní ìbọ̀ ní Ifẹ̀ lóòtì ní àwọn bọ̀ sẹ̀. Ìjọ náà láti àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ sí wọlé ní jẹ́mi ní ẹ̀kúlé ẹ̀yìn jáde láì torí kábíyèsí ló fẹ́ kó ń bọ̀ ó ní bóyá àwọn amú wọn ti wọlé dání ìtẹ̀lẹ̀ ọkàn náà fún òòrè tí ní ẹ̀ ní àwọn gbogbo ìlú ló dìde Ifẹ̀ wà bẹ́ẹ̀ Oǹdó wà bẹ́ẹ̀ ní àtúlẹ̀ ó ẹ̀yìn àgbìyànjú sá àgbà lálejò àlejò jẹun aṣọ òkun a lè gbé ìwé kan jáde ìwé yẹn àti manifesto nǹkan pé manifesto akàn tó àwọn nǹkan tó yọ wá lẹ́nu àti ìwòrán ìwòrí pé a lè fi kún ṣe. A lè ṣe àdéhùn wípé ìgbà kan náà àwọn àgbé ìwé kékeré yẹn jáde ní Ifẹ̀ àti ní Èkó. A lè rí i pé gbogbo nǹkan kékeré àti ìrírí ó lè da ìlú ìlú káàkiri àbọ̀wọ́ sí lásán lẹ́yìn. Olùkí manifesto yẹn kẹ́mbẹ̀ mẹ́wàá nǹkan ṣókíṣókí láti da àkọ́rẹ́. Wọ́n jókòó ní ọ̀rẹ́ mọ́ ń ṣọ́ kábíyèsí. Ó ní ilé ni mo ga ẹlẹ́dàá ẹjẹ́ kí n lo ọ̀rọ̀ ẹlẹ́kan ẹlẹ́dàá gbogbo Yorùbá lálejò nílé mi. Olùwú kì í ṣe ìpàdé ìranù ìṣe kankan yòókù ẹ̀ṣọ́ rẹ̀ náà. A fi ọkàn sí tó ń ṣẹlẹ̀ gbùngbùn. A lè rí pé àwọn tó kàn wọ́n kọ́ àwọn àbáwí. Ní ẹ̀sùn lè tó yẹ pé wọ́n pe láti Aso Rock wọ́n bẹ̀rẹ̀ sí pé kábíyèsí pé kí dẹ̀dẹ̀ ó gbé èèyàn gidi báyìí àti èèyàn aṣẹ́rẹ̀ kan ní Ọ̀yọ́ Òkúta. Kí ni lọ pé eré ìwé àyín kò lè díẹ̀ bí kábíyèsí bí wọ́n ṣe wúwo ìṣèlífẹ̀ ní gbogbo ìlú àti àkàyè ibi tí àwọn adúláwọ̀ máa wà nínú. Wọ́n ti lè sọ̀rọ̀ náà wọ́n lè dá nǹkan tó dá sí ìní dárúkọ ẹ̀sà wọ́n dá lóhùn tó ló fẹ́ fọ́ fò mọ́lẹ̀ díẹ̀ dá lóhùn wọ́n lè ṣe nǹkan lára nǹkan tá a tó sílẹ̀ káàkiri pé kàn sọ. Mi ò mọ̀ pé nǹkan lágbàá ni kábíyèsí rẹ̀ gbé jáde lé ó kàn ní
fẹ́ dìde ẹgbà sọ aṣẹ́rẹ́ kan ó lè rí àyè ó lè onílù ó lè di àwọn ìjòyè ní gbogbo mi sí wàhálà yìí ó mọ̀ ní káàdìgbà lóko ká sọ̀rọ̀ kékeré kan òbí jẹ́ sí rí nìyẹn irú kábíyèsí ó yẹ ká máa dúpẹ́ pé àní bí àkọsí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni àjọyẹ̀mí tó sọ yẹn ó ti sọ gbogbo ẹ̀ náà. Pòfẹ́sọ̀ Wálé Adéníran tó jẹ́ oníbàáṣe mi ọjọ́ ti gbọ́ lórí ẹ̀ ó ti sọ gbogbo kan tó wà lọ́kàn wa láti fẹ́ ṣe. Ẹ yọ̀ǹda fún mi ọ̀rọ̀ kan tí mi ò tí ì mọ̀ ní mi ò tí ì mú kúnná ní Yorùbá lẹ́yìn kan pé ọ̀rọ̀ yẹn symbolic ẹ lè má ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n kékeré yẹn ó mú ńlá yẹn ó mú lọ́kàn ká sọ pé a fẹ́ ṣe ẹgbẹ́ àkàntì ẹ̀fẹ́ ayẹyẹ kan tá a lọ́wọ́ ẹ̀ tí ó sì bá ṣe máa pẹ̀lú a lè má ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà a lè mú ṣókí yẹn ó bẹ̀rẹ̀ lè ju wípé ká ṣe gbogbo ẹ̀ pátápátá ká kó gbogbo ẹ̀ fún ṣókí iṣẹ́ tá a fẹ́ ṣe yìí ó fẹ́ ká wo bí symbol nǹkan tó máa tẹ̀lé a fi bẹ̀rẹ̀ ni a fi pìtàn ni a fi ṣèrántí ni ṣùgbọ́n atọ́ka sí ọ̀nà ńlá la fẹ́ gbà tó jẹ́ pé ìrántíràn a máa rántí ìjọ symbol yẹn tó ìta wọlé ìsìn yìí ṣùgbọ́n symbol yìí ó lè díẹ̀ àti ìṣe bọ̀ láti lẹ́fẹ̀ẹ́ tó gbogbo ọjọ́ tẹ́bá ronú ìgbà tí abẹ̀rẹ̀ sí rò ní ọ̀rọ̀ festival tó sọ yẹn Black Heritage Festival láti ìgbà yẹn ló ti wà lọ́kàn wá ẹni kó sọ nǹkan tó sọ fún Ambode nígbà tó pàdé ní Amẹ́ríkà tó fi kí báwọn ṣe festival yìí obìnrin ẹni Prof ó ní tí wà wọ́pọ̀ mi mo rí pé a lè fi gbé festival yìí lọ kí ni nǹkan tí mo wò báwo mo ṣe rí ọ̀ràn rẹ̀ ní màá sọ ìparí ẹ̀ ó ní kí n rí àwọn èèyàn wa àwọn ìṣẹ̀ṣe wa tó wà ní Amẹ́ríkà tó wà ní Jamaica tó wà ní Peru tó wà ní Cuba Brazil kọ́ńtò wọ́n máa rìn lọ wọ́n máa kọrin lọ lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́yìn àwọn ti wá àwọn lórí eré tí wọ́n mú lọ jìyà lọ́rùn pé àwọn wà ní ìgbẹ́kejì a máa ṣe bá ṣe é ṣe kí àwọn èrò tó wá ó dà kan ru tó ń wá lẹ́rú àtàwọn tó wà lérò àtàwọn tó wà tàbí àwọn ọmọlẹ́rú colonial nígbà tó àfẹ́rẹ́ ní bó ṣe máa parí nìyẹn mo ní àwa ìjọ̀dúnkọ̀ á ro bó ṣe máa bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé ìran yẹn ìran àwọn diaspora ẹni àwọn àlè títí wọn máa fi lọ́wọ́ ọkọ̀ padà tó máa kí wọn láti ìgbà wọn láti tó wọn káàbọ̀ láti ọdún yìí káàbọ̀ bó ṣe máa parí nìyẹn. Táwọn ọ̀rẹ́ sì máa dé ní ara ẹ̀kọ́ ọ̀nà yẹn ni pé àgbé ọkọ̀ ojú omi àwọn tó ń fẹ́ wá wọ́n lè wá àwọn tó ń lè wá tó ń fẹ́ wá tẹ̀lé ìṣòwò fún pé kó wà nínú ọkọ̀ yẹn wọ́n á máa ọkọ̀ yẹn á dúró lórí
gbogbo ibi tí ó ní ìtàn ẹrú àwọn kan ṣe kó wa ọ̀sán ìbáàjẹ́ Jamaica ìbáàjẹ́ Dakar nígbà Badagry Ghana ọkọ̀ yẹn àmàdúró lọ́nà tí ó ọ̀rọ̀ ẹrú yẹn ìtàn ẹrú yẹn tó kàn àtàwọn tó kó yan àtàwọn tó jẹ́ pé ọmọ wọn wọ́n ti jùmọ̀ sọ́ọ̀n àwọn wà nínú ọkọ̀ yẹn àwọn àdúró báyìí ní ilé ìlọ irú ìlú ẹ̀sàwérà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ní Áfíríkà táwà yìí wípé àwọn ẹrú wọn dá ọkọ̀ yẹn àwọn kan sá kúrò wọ́n tó kọ́ lọ sójú omi wọ́n dá ìlú kan lẹ̀ ní òjòlá sí Morocco àwọn èèyàn wa àjèjìdẹ ní sí àrà tó kù tó gbogbo yẹn máa ń rò wọ́n ń pàdé lẹ́kọ̀ọ̀kan irú àjọ ní àti ìyàwó ẹ̀ wọ́n ń pàdé àwọn tó ń wá láti Portugal funfun pàápàá tó sọ pé wọ́n fẹ́ mọ ìbílẹ̀ wọn wọ́n fẹ́ mọ irú ìṣe wọn wọ́n fẹ́ mọ nínú gbogbo àwọn òrìṣà wa pé èwo tí wọ́n bẹ̀ gbogbo olùkàn wọ́n fẹ́ mọ ara wọn dénúdénú láti ṣe nǹkan bí ó jọ wọ́n lójú púpọ̀ ó lè ń dùn wọ́n wípé ilé ìtiwà ń bí láti lọ àmọ́ àfikún wà àfikún ìmọ̀ àfikún ìṣe wọ́n máa wá lọ́dọọdún ẹ̀rọ wọn àwọn mi wọ́n dá ẹgbẹ́ lẹ̀ Euro Black Heritage Trail ọ̀dọ̀ọdún wa lọ sí Ghana wa lọ sí tí wọ́n ti mọ́ wọn mọ́lé wọ́n jẹ oúnjẹ wa díẹ̀ wọ́n kọ́ ọ̀rọ̀ wa díẹ̀ ẹ̀rọ àbẹ̀rẹ̀ wa ó yẹ ká lè sọ ọ́ ká lè máa mọ wálé lọ́dọọdún ó ti jẹ́ as a symbol àwọn tí wọ́n ṣe wọ́n lè fi ṣe òwò wọ́n fi ṣe wọ́n tó yẹ pé ìmọ̀ràn wa ọ̀wọ́ ọba ọwọ́ ní ọkọ̀ yẹn wọ́n máa dúró wọ́n ní èmi náà ti dé ibi tí wọ́n ti bí mi wọ́n ti bí àwọn ẹbí àwọn ọ̀rẹ́ wọ́n já kúrò agbára wọ́n lọ Atlantic àwọn tó jẹ́ Sahara wọ́n gbà lọ sí òkè lọ́hùn ìlú ẹ̀ka ìṣù ṣùgbọ́n tó ti wà lọ́kàn gbogbo àná nìyẹn ojú ẹ̀rọ ìṣe àṣeṣe àti ń bá bọ̀ ó dé ibì kan tó wá ń pè ní critical mass lọ́rọ̀ kan pé táàbà fọwọ́ mu ní ìsìn àtúpẹ́ díẹ̀ àtúntò lè sọ pé akẹ́kọ̀ọ́ wọ́n bọ̀ lọ́nà mo fẹ́ wí fún yín ní pé ó yá nìyẹn ìmọ̀ àgbà wọn lálejò lára àwọn tó máa wá àwọn ní àdúró àwọn ní àpàdà kì í ṣe pé wọ́n bọ̀ láti wá bí pípọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ kó gbogbo lọ́sàgbàkú wọn pé kọ́ máa bọ̀ padà lé náà pàṣẹ lára àwọn yẹn àrí àwọn tó sọ ẹ lè dá òwò lẹ̀ ní ẹ lè dá iṣẹ́ lẹ̀ níbà ilé ìwà níbà káà náà ká àfẹsẹ̀ kan padà ká fọwọ́ sí gbogbo wọn ṣe ń ṣe oríṣiríṣi nǹkan ló lè jábọ́ láti rẹ̀ ṣùgbọ́n ìtọ́jú ní pé wọ́n lè fi ọwọ́ ìyàyàn ìpè èmi náà pẹ̀lú èèyàn yàtọ̀ sí àwọn tí wọ́n so ṣàṣàbá tó kàn mí lọ́wọ́ kò ní àwọn èèyàn mi èèyàn ìjẹni àwọn àwọ̀ ara mi ní ẹ̀kọ́ ìdí bẹ́ẹ̀ lọ. wọ́n mọ bóyá ẹ̀rẹ́ jù láti àwọn alálejò ẹjẹ bá pàtẹ́wọ́ fún ọ̀dọ̀kọ́ wọlé ṣòro dáadáa. èèyàn kan bẹ̀rẹ̀ láwọn ní pé ṣé ọ̀dọ̀kọ́ wọlé ṣe ká dandan ló ń sọ̀rọ̀ ó ní nítorí pé èdè Gẹ̀ẹ́sì ni bàbá máa ń sọ àwọn ni wọ́n ń sọ Yorùbá tẹ́ ẹ gbọ́ ni nínú gbogbo Yorùbá tán sọ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú òyìnbó 3 péré òun náà fi sí
ìwọ tó ti kàwé kọjá secondary school ìní o lè dá Yorùbá sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n tún gbà àmì ẹ̀yẹ tó ga jù Nobel Laureate Prize náà gbà. Bàbá ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ máa pẹ́ fún wa.